Àkójúmọ́, àkójúmọ́, àkójúmọ́ mọ́ o. Ojúmọ́ ire mọ́ wa lénìí. Nílẹ̀ káàárọ̀ oòjíire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Àárí bá ti ṣe àárọ̀ náà gbégbà lénìí o. Ìní ọjọ́ ajé, ajé á fi lé wa ṣe bùgbé o. Àárí jẹ, àárí mu, àárí ná, àárí lò. Àkú ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Àní ká tún wá bí àwọn ọba wa lénìí. Nítorí tí a bá wo ètò yìí tá ṣe lálẹ́ àná, àwọn pásítọ̀ wa làwa bi léèrè níbi tí a ti rí àwọn kan tí wọ́n ń fọwọ́ jánú tínú ń bí wọn wípé à ń béèrè lọ́wọ́ pásítọ̀ tí ò dẹ̀ kan àwa. Torí gbogbo wa ibi tó délé ní gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, a kò lè lọ́wọ́ ń bẹ̀ jura wa lọ ní. Ṣùgbọ́n ibi tá à ń lọ láàárọ̀ ìkọ́ nìyẹn. Ẹ já tẹ̀síwájú láti lè béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ládéládé wa, lóyè wa lówùúrọ̀ ti tèní. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. Tí a bá wọlé, olórí ilé là kọ́kọ́ kí. Mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí. Kí wọ́n pé ojúmọ́ ire mọ́ yín lénìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Mo gbà ládùúrà pé ẹ ní fọwọ́ yín, ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ wọn onílẹ̀. Ẹ ní lùgbàdì àìsàn, ọmọ aráyé ò ní rí yín mú o. Ọ̀tá ò ní yọ̀ yín, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Mo tara bẹ́ẹ̀ mo kí olórí ogun, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín bàbá. Ọmọ aráyé ò ní rídìí yín o. Ẹ ní kú fọ́tayọ̀. Ìjà tí ẹ wá gbé dání, mo gbà ládùúrà pé ibi ayọ̀ la padà já sí. Ibi ohun rere, ibi ìdùnnú ló máa padà já sí, agbára àṣẹ wọn onílẹ̀. Àní wá yín tì, agbára àṣẹ wọn tó nílẹ̀. Àṣẹ́gun o. Wọ́n wá ti ara bẹ́ẹ̀ mú kí bàbá dáadáa, bàbá Adébánjí Akíntóyè Emeritus. Mo kí yín sá bàbá. Bàbá dáadáa, ẹ ní kú fọ́tayọ̀ o. Ẹ ti dàgbà báyìí, máa túbọ̀ dàgbà sí tí ẹ dẹ̀ máa kó adélẹ̀ lérí, agbára àṣẹ wọn nílẹ̀. Bí ẹ ti wá dàgbà tó yín, ẹ ní fi ọwọ́ yín, ẹ ní fi gbọ́mọ sí. Ọwọ́ yín méjèèjì báyìí lẹ máa fi gba ẹ̀tọ́ Yorùbá fún Yorùbá, tí àjọjọ máa ní ayọ̀ nínú ẹ̀ níkẹyìn. Àṣẹ́gun o. Mo wá tara bẹ́ẹ̀ mo kí ẹ̀yin olólùfẹ́ wa wípé ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ káàárọ̀,
ẹ káàárọ̀ sà, ẹ káàbọ̀ sí orí ètò. A kú ìmúra iṣẹ́ tètè ní ìní ọjọ́ ajé àti àfilẹ́ ẹnìkọ̀ọ̀kan yín ṣe bùgbé. Ẹ ní ṣubú dànù, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àjìjàgbara, ẹ ní ṣubú dànù. Ajé àfilẹ́ yín ṣe bùgbé lénìí. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà, ẹ̀rí jẹ, ẹ̀rí mu, ẹ̀rí ná, ẹ̀rí lò. Ẹni kú fọ́tayọ̀ o, agbára àṣẹ wọn tó nílẹ̀. Ó ti ń rí ṣe kò rí ṣe mọ́, kò ní jẹ́ ti yín o, ẹ̀yin olólùfẹ́ wa. Ní ọjọ́ ajé bí èní ṣe jẹ́ ọjọ́ ajé, ajé ògúngúlùsọ̀ á fi ilé yín ṣe bùgbé lénìí, á fi ibi iṣẹ́ yín ṣe bùgbé lénìí, á fi ìrìn àjò yín ṣe bùgbé lénìí. Ó jáde kò wọlé mọ́, kò ní jẹ́ ìpín tiyín lénìí. Bí ẹ ti ń lọ ire lénìí, bí ẹ ti ń jáde lé òwúrọ̀ ẹ̀, bẹ́ẹ̀ náà lẹ máa padà sílé láyọ̀ àti àlàáfíà. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Accident ó kéré ó tóbi kò ní jẹ́ tiyín lénìí o. Àbúrú ó kéré ó tóbi kò ní jẹ́ tiyín lénìí. Ẹ ní kó sọ́wọ́ ajínigbé. Àṣìta ìbọn kò ní bá yín lénìí o. Bẹ́ẹ̀ ni àṣìta ọfà kò ní bá yín. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí i. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ wọlé share button. Ẹ gbọ́ wọlé share button, ẹ bá wa pín kó kan àwọn kábíyèsí wa lára. Torí pé àwọn náà wọ́n ní wọ́n máa ń wò wá. Wọ́n ní wọ́n ń wò wá. So tó bá rí bẹ́ẹ̀, ẹ bá wa gbọ́ wọlé share button, ẹ jẹ́ kó kàn wọ́n lára. Wọ́n ní wọ́n máa ń wò wá pé wọ́n máa ń gbọ́ wa. Ẹ bá wa tẹ̀ ọwọ́ tí ẹ fi wá fi ń tẹ̀, tẹ́ fi ń share, tẹ́ fi ń comment, tẹ́ fi ń like, ẹ ní fi gbọ́mọ sí i lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ṣẹ́gun. Níbo là ń lọ láàárọ̀ ẹ̀? Ó ní ọ̀dọ̀ wọn kábíyèsí wa bí a ṣe sọ lákọ̀ọ́kọ́. Ẹ̀yin kábíyèsí wa. Èmi rò bẹ́ẹ̀ ni pé abiyamọ ni yín. Abiyamọ ni a pè ẹ̀yin ládéládé wa. Kí ló wá dé tí màjèsí wa ń tọ́jú òbí ẹ̀ tó ń tọ́jú òbí ẹ̀ rọ̀run? Ẹ̀yin kábíyèsí wa, kí ló ṣẹlẹ̀? Kí la ṣe fún yín náà? Aṣọ tí àwọn pásítọ̀ lé alẹ́ àná, àwọn kan wọ́n tún wá ń bá wa jà láìṣe wípé bóyá a bú wọn. Ìbéèrè náà la béèrè lọ́wọ́ wọn o. Ìbéèrè la béèrè lọ́wọ́ wọn. Nígbà tá a máa rí, ṣe náà ń bá wa jà lórí platform lánàá. Àwọn kan ti sọ àwọn ìránṣẹ́ Ọlọ́run, wọ́n ti sọ wọ́n da Ọlọ́run. Wọn ò dẹ̀ ń ṣe Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run, gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo ẹ̀dá alààyè tí Ọlọ́run dá sílé ayé ni ìránṣẹ́ Ọlọ́run. Ó kàn jẹ́ wípé ìlànà bí Ọlọ́run ṣe rán olúkálùkù, iṣẹ́ tí Ọlọ́run rán olúkálùkù wá jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, tẹ́ bá wo ibi tí Ọlọ́run tó dá títí ẹ̀ sí, ibi jagunjagun ni. Ṣùgbọ́n ìyẹn wá túmọ̀ sí wípé Ọlọ́run wá ní bàbá fún ara wọn, débi pé ẹnìkankan ò ní lè bá wọn sọ̀rọ̀ mọ́. Ṣebí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá,
àwọn náà ṣì ń lísì sí advice náà. Èwo ni pé ká wá máa béèrè lọ́wọ́ àwọn pásọ̀ wa, ká béèrè kẹ́yìn kan wá rí bí ohun tí ò dá. Báwo nìlú ṣe wá fẹ́ dá? Ẹ̀dẹ̀lẹ́ ń wá orílẹ̀-èdè. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí ọ̀dọ̀ àwọn pásọ̀ kan láàánú láàárọ̀ akọ̀yà bara ní. Ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin orí adé, ẹ̀yin orí adé wa, kí lẹ̀ ń ṣe? Lóòótọ́ a mọ̀ wípé ẹ̀yin kan ń sá kiri lọ́tún lósì, ṣùgbọ́n àwọn wo ni ò jẹ́ kí iṣẹ́ yín yọ? Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá the second, bàbá ẹ bá wa pariwo orúkọ wọn tó bá ń díṣẹ́ yín lọ́wọ́, ẹ bá wa pariwo orúkọ wọn síta. Ogun ìpànìyàn nílẹ̀ Yorùbá yìí ti pọ̀ jù. Ogun ìpànìyàn nílẹ̀ Yorùbá yìí ti pọ̀ jù. Ogun ìjíyàn gbé, owó tó yẹ káwọn èèyàn máa fi jẹun ló ń dá fún ajínigbé o. Owó tó yẹ kí àwọn ènìyàn máa fi jẹun, ẹ má fi ṣe wípé torí pé kò tí ì dé ọ̀dọ̀ tí yín, nítorí ó dàbẹ́ ni pé ẹ̀yin ọba wa, ó dàbẹ́ ni pé ẹ fẹ́ nífẹ̀ẹ́ ara yín ju àwọn tí ẹ jọba lé lórí lọ. Ẹ ṣe ká wò. Nígbà tí wọ́n pa ọba méjì ní ìpínlẹ̀ Èkìtì, tí wọ́n pa ìkan ní Kwara, ó dà pé méjì náà ló pa ní Kwara ńgbà yẹn, wọ́n pa àwọn kan náà ní Kogi. A rí pé ẹ sá kìtìkìtì, ẹ bẹ̀rẹ̀ sí ní sá kiri gbogbo yín. Mítìn lénìí, mítìn lọ́la, mítìn lénìí, mítìn lọ́la, ẹ bẹ̀rẹ̀ sí ní sá kiri. Ṣùgbọ́n a rí pé tó bá tún ṣẹlẹ̀ bẹ́yẹn, tí nǹkan tún lọlẹ̀ díẹ̀, ẹ tún máa dákẹ́. Ní àná alánà yẹn, another one tún ṣẹlẹ̀ again. Àìmọye ọ̀pọ̀ ènìyàn ló sì wà ní àkàtà àwọn ajínigbé o, tí wọn ò tí ì rí wọn gbà wálé látàrí pé kò sí owó tí wọ́n ń béèrè. Ní Kogi State lánàá, wọ́n tún wọnú ìjọ míì. According to the news yẹn sọ fún wa pé wọ́n adopt over 20 worshipper. Ní Kogi State lánàá. I thought it's Okun West. Okun West ní Ayétòrò. Ayétòrò ló ti ṣẹlẹ̀ lánàá. Ṣé tó bá jẹ́ wípé àwọn ọmọ yín ni wọ́n ń gbé bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn yìí, tó bá jẹ́ wípé àwọn ọmọ yín, ó tẹ̀ dà pé ó pé ṣọ́ọ̀ṣì méjì tí wọ́n yà lánàá, ó dà pé Kaba Brunu, ìkan Kaba Brunu, ìkan Ayétòrò. Ṣé bí a ṣe fẹ́ tẹ̀síwájú lélẹ̀?
ẹ̀yin kábíyèsí wa à ń bi yín láàárọ̀ yìí, ẹ ti ń dákẹ́ jù, ẹ ti ń dákẹ́ jù. Kí ni ìjọba ń gbé fún yín tẹ́ ẹ lè ṣíjú ẹ̀? Kí ni ìjọba ń gbé fún yín tẹ́ ẹ lè ṣíjú ẹ̀? Mélòó ni ìjọba ń gbé fún yín tó lè ju ẹ̀mí yín lọ tàbí tó lè tó ẹ̀mí yín? Nítorí pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí lójú ti yín kò tí ì kàn yín ni o, ṣùgbọ́n dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí ó máa tabára ilé á tabára oko ni. Wọ́n máa ṣe ṣégè fún ara ilé àti olóyè àti joyè àtọba, gbogbo yín náà máa ṣe ṣégè fún. Kò ń ṣe pé bóyá wọ́n ń bọ̀ wá yọ ẹ̀yin kan sẹ́yìn, no, kò tí kan táìmù tí yín ni. Pílánì tí àwọn Fúlàní ní fún ilẹ̀ Yorùbá, wọn ò ní pílánì wípé bóyá kàn pa àwọn ọmọ Yorùbá kan wá rí ìmí àwọn kan. Ìpinnu wọn ni pé kàn pa everybody tó bá ti jẹ́ ọmọ nílẹ̀. Kódà ní gbogbo Nàìjíríà, ìpinnu wọn ni pé kàn pa gbogbo àwọn tó ní ilẹ̀ Nàìjíríà, kàn dẹ̀ take over the whole Nàìjíríà. Nítorí pé ìpinnu àwọn orílẹ̀-èdè kan lágbàáyé ni. Ohun tí wọ́n ṣe ní Afghanistan, àwa ń pariwo fún yín, ẹ̀yin kábíyèsí wa, ṣùgbọ́n ó dàbẹ́ ni pé kò kàn yín. Ẹ lajú kalẹ̀, ẹ dákẹ́. Lóòótọ́ ẹ̀yin kan ń sá kiri o, lọ́tùn lósì tí àwa mọ̀. Ṣùgbọ́n mélòó nínú ọba ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ yìí tó jẹ lógún tó dẹ̀ mọ́mú lé àyà wọn? Mélòó lára wọn? Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, mo kí yín. Ìsásókè ìsásọ́tún yín lórí ilẹ̀ Yorùbá kò ní já sásán o. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Torí tí èèyàn tó bá wa dé ààfin yín ní oṣù bíi mélòó kan sẹ́yìn, ó máa mọ̀ wípé evidence wà wípé bàbá yìí ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé ṣé bàbá yìí lè dá ṣe? Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé bàbá Professor Adébánjí Akíntóyè wípé àwọn náà ò lè dá ṣe. Ṣé Ọ̀ọ̀nìrìṣà ṣé wọ́n lè dá ṣe? Ṣé kì í ṣe lára àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n wà nílẹ̀ Yorùbá? Ṣé kì í ṣe àwọn ló ń da gbogbo ẹ̀rú? Ṣùgbọ́n ẹ̀yin ọba tẹ wà lídìí ìbàjẹ́, ó kù yín, ó kù àwọn onílẹ̀. A fà yín lé àwọn onílẹ̀ lọ́wọ́. Ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, wọ́n kó àwọn kan ní ìpínlẹ̀ Èkìtì ní Ìyèmẹ̀rọ̀ under Ìkọ̀lé local government. Ìlú tí mò ń sọ̀rọ̀ nípa yìí, ní àárọ̀ àná, mo sì ní àǹfààní láti sì máa pe àwọn ọlọ́dẹ wa kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ pé ibo lọ̀rọ̀ dé dúró. Wọ́n ní kò tí ì sí anything o,
ọmọ ọdún kan wà lára àwọn tí wọ́n jí gbé nínú àwọn méje tí wọ́n kó lọ. Ọkọ àtìyàwó wà lára àwọn tí wọ́n kó lọ. Ẹ jọ̀ọ́, condition wo, ipò wo lẹ fi pé kírú ẹbí bẹ́ẹ̀ kó wà lákòókò yìí? Tí ẹ bá dákẹ́, tí ẹ bá kọ̀, tí ẹ bá dá sí nǹkan tó wà nílẹ̀, tí ẹ ní kò kàn yín, bóyá nígbà tí Fúlàní bá gbé ike wá bá yín lé ààfin yín, tàbí tó kó ọ̀bẹ dání wá bá yín láàfin yín tó lóun fẹ́ fi dùn yín, bóyá tẹ bá sì ní àǹfààní tó bá sì bá ń gbà yẹn, bóyá wọ́n sì lè rí yín rescue. Ṣùgbọ́n ẹ má rò bẹ́ẹ̀ ni wípé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí, ẹ má rò bẹ́ẹ̀ ni wípé orí mẹ̀kúnnù nìkan ló máa ti end. Nítorí a rí ẹ̀yin kan nínú ìlú ìtòrí pé ẹ nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. Tí ẹ bá nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lórí mẹ̀kúnnù, gbogbo yín mà dákẹ́ mà ni. Gbogbo yín kọ etí kò kàn mí, kò kàn mí. Gbogbo yín kọ sí ohun tó wà ńlẹ̀. Ǹjẹ́ àwọn alálẹ̀ gan, ṣé wọn ò ní máa bínú sí yín sìn? Ṣé wọn ò ní máa bínú sí yín? Ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ti kó ènìyàn méje lọ láti bí ọ̀sẹ̀ bí mélòó kan, ìkan lára àwọn ọba mélòó la rí tó pariwo síta ń sìn? Kódà ìròyìn náà bí mo tẹ̀ ṣe ń sẹ́ǹsẹ̀ mi tiẹ̀, torí mi ì rí kí news gan sọ̀rọ̀ nípa ẹ̀. Ó wà lára nǹkan tí àwa náà fi dàbí ẹni pé àpá ẹnu wa mọ́, nítorí pé a ní a lot tó yẹ ká sọ síta nípa ọ̀rọ̀ ibẹ̀ yẹn. A ní a lot, but at the end of the day tí ẹ bá máa sọ, wọ́n lè sọ pé fake news. But ní ìgbà yẹn ó máa wá easy fún Nigeria government láti lè dẹ DSS sí wa. Ó máa easy fún wọn gbà yẹn. Ṣùgbọ́n ẹni tó ń ṣe TikTok, tó ń ṣe live lórí TikTok, ọmọ tí ò pé ọmọ 21 years tó ń ṣe live lórí TikTok, tó ń threat ààrẹ, tó ń sọ wípé ààrẹ ló kàn, àwọn gómìnà ló kàn tó ń fẹ́ wọlé máa pa, wọn ò lè rẹ́nìyẹn mú. Ṣùgbọ́n mò ń sọ, gbogbo ẹ̀yin tẹ́ torí owó tẹ́ kó ìlú yìí sí wàhálà, àwọn ọmọ yá jẹ́ ń bẹ̀ kan tó lọ. Ẹ̀yin gan ẹ̀ jẹ́ ń bẹ̀ kẹ́ tó lọ. Gbogbo yín tẹ́ kó ìlú yìí, tẹ́ kó àwọn mẹ̀kúnnù sí wàhálà sẹ́, bẹ́ẹ̀ bí igba ọmọ.
ẹ ní jèrè kankan lára wọn. Bẹ́ẹ̀ ni àṣẹ Èdùmàrè àṣẹ́gun. Mi ti jẹun epo, mi ti jẹun nǹkan iyọ̀. Gbogbo ẹ̀yin tẹ kó gbogbo mẹ̀kúnnù sínú ìdààmú, tí ẹ gbogbo yín wá ṣetán, tí ẹ wá kọ etí kò kàn mí, tí ẹ wá kọ sí nǹkan tó wà nílẹ̀. Bí ẹ bí igba ọmọ sẹ́ẹ̀, mo ní bí ẹ bí igba ọmọ, kò sí kankan tẹ máa jèrè nínú gbogbo wọn. Ẹ mọ̀ pé iyì òbí ni pé kóbi bí ọmọ, kóbi jèrè ẹ̀. Gbogbo àwọn tó bá wá dúró tán fi tọ̀sán torútorú, mo wá fẹ́ súre fún yín. Gbogbo yín tẹ bá dúró tán, tẹ fi inú kan, tẹ fi ọkàn kan, tẹ ẹ̀ ṣe àgàbàgebè, tẹ ẹ̀ da ilẹ̀ Yorùbá rú, tí ẹ̀ ń fi inú kan tẹ fi ń jà fún ilẹ̀ Yorùbá. Yálà ilé lẹ wà ní tàbí òkè òkun, gbogbo ọmọ tí ẹ bá bí pátápátá, gbogbo wọn lẹ máa jèrè wọn. Ẹ ní fi ọwọ́ yín méjèèjì, ẹ ní fi gbọ́mọ sí. Bẹ́ẹ̀ ni, yálà ọba ni ẹ o, yálà ìjòyè ni ẹ o, yálà ará ìlú ni ẹ o, yálà òun ṣòṣèlú ni o. Ìwọ tó o bá dúró tán, tí òun fi inú kan tó fi ń jà fún Yorùbá, mo ní mo gbà ládùúrà ìṣẹ́ pé ẹ máa jèrè gbogbo àwọn ọmọ tí ẹ bí pátápátá. Ẹ ní fi ọwọ́ yín méjèèjì, ẹ ní fi gbọ́mọ sí. Ẹ̀yin òṣìkà, ẹ múra sí o. Ẹ̀yin òṣìkà, ẹ̀yin ọ̀bàyéjẹ́, àní ẹ múra sí. Ẹ lè máa ṣe kẹ́ máa mú jẹ. Ẹ lè máa ṣe kẹ́ máa mú jẹ. Ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ lÓlúwa wí. Ọjọ́ ń bọ̀ lÓlúwa wí. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. Kí nìdí? Kí ni tí ò bá jẹ́ wípé ó ní nǹkan tí àwọn Fúlàní ń gbé fún gbogbo yín? Kí ló dé tí gbogbo yín ò lè sowọ́ papọ̀ pẹ̀lú olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà? Kájọ ní òmìnira. Kò sí nǹkan tó dàbí òmìnira láyé. Ìlú yìí ti wà nínú ìpayé keke. $100 million tí wọ́n béèrè fún lórí èèyàn kọ̀ọ̀kan rí àwọn tó ń gbé léyè mẹ́rọ̀. Lára àwọn tí mo bá sọ̀rọ̀ níbẹ̀, ó fi ń yé wa wípé bí wọ́n tiẹ̀ dáhùn sí 1 million pọ́wọ́n ò tiẹ̀ ní. Bí ṣe bí èèyàn tó bá rówó jẹun ló tẹ̀ ń rówó sanwó ajínigbé kankan. Ohun tí wọ́n fi ń yé wa nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin ọba kan, ẹ kó mílíọ̀n, ẹ kó bílíọ̀n, ẹ kó sí àpò. Ẹ wá dákẹ́, ẹ ń wo mẹ̀kúnnù bí wọ́n ṣe ń ṣe mẹ̀kúnnù. Jẹ́ ó dáa.
ṣebí ní oṣù bíi méjì sẹ́yìn ṣebí a ti ẹ̀ rí ìlú tí wọ́n ti jí ni gbé nínú orílẹ̀-èdè Nàìjíríà tí ò tún ṣe ilẹ̀ Yorùbá wa yìí o, tí Davido ọmọ Adeleke tó jáde síta tó lọ san owó ransom fún ẹni náà. Ìbéèrè mi ni pé ẹni mélòó ni wọ́n ti gbé báyìí nílẹ̀ Yorùbá, nítorí pé mo jáde síta mo ṣe program fún Davido lọ́jọ́ náà lọ wípé ẹni mélòó ni ó fẹ́ máa sanwó ransom fún, wípé kó jọ kó bẹ̀rẹ̀ sí ní máa san lọ bẹ́ẹ̀ o. Ẹni mélòó, ìbéèrè mi láàárọ̀ wá ni pé ẹni mélòó ni wọ́n ti gbé báyìí nílẹ̀ Yorùbá tí Davido ti jáde síta tó ti san owó ìtúsílẹ̀ tó ti lọ san fún. Kò tí ì sí. Ohun tí àwa kan ń sọ fún yín nìyẹn, tí ẹ wá máa sọ wípé wọn ò nífẹ̀ẹ́ yín, gbogbo wọn ibì kan ni wọ́n tò sí. Irú kan the same thing ní gbogbo wọn, ibì kan ni gbogbo wọn sùn tí wọ́n kọrí sí. Bílẹ̀ Yorùbá ṣe dà lénìí, ohun tó wọ́n fi méèkì owó tiwọn nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kan á máa sọ wípé bóyá Davido ń ṣiṣẹ́ ẹ̀ ní o, ẹ̀yin kan máa dárúkọ Davido kìíní kan, iṣẹ́ wo ló ń ṣe? Kó tó máa kọrin kò ti da bílóníà ni. Bẹ́ẹ̀ ni, kó tó máa kọrin ó ti da bílóníà. Iṣẹ́ wo, igi wo làwọn fọ́fádà ẹ̀ là tí wọ́n fi ní owó tí wọ́n ní yẹn? Ṣé gbogbo ó yé àwa náà? Gbogbo fraud tí wọ́n bá Babangida ṣé kò yé wa ni? Ṣùgbọ́n mo mọ̀ pé ọjọ́ kan Ọlọ́run á fa ìjọba yín ya. Ìjọba òkùnkùn tẹ́ ń ṣe lé Yorùbá lórí, Ọlọ́run á fà ya. Nítorí pé ọjọ́ tí ojú àwọn èèyàn mi bá máa là, ojú àwọn èèyàn mi tí ò là ní, ó dàbẹ́ ni pé ó ní nǹkan kan tẹ́ ti ṣe fún wọn láti inú ẹgbẹ́ òkùnkùn yín, táwọn èèyàn náà fi dàbí dìdìrìn tí ó sẹ́nibọ́dì tó lè sọ̀rọ̀. Ẹ̀yin ọba, pàápàá jùlọ àwọn ọba ní ìpínlẹ̀ Èkìtì, kí ló dé tí ẹ sọ̀rọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìyèmẹ̀rọ̀ Èkìtì? Ìyèmẹ̀rọ̀ lé under Ìkọ̀lé local government, kí ló dé? Ẹlẹ́kọ̀lé, Èwe Ọ̀fadó, Àjèrò, Ògìgà Ìkẹ́rẹ́, Olúkẹ́rẹ́, kí ló dé tí gbogbo yín dákẹ́? Kí ló dé tí gbogbo yín dákẹ́ sí ààfin yín? Torí pé kò tíì kàn yín àbí? Mo ní dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè yìí, mo ní ó máa tabára ilé á tabára oko ni o. Ṣùgbọ́n ó ṣeé ṣe ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní máa sá kiri again, ó ṣeé ṣe kó má bàá mọ́ ńgbà yẹn. Àsìkò tí a ṣì wá yẹn ó sì bá, láti pé kẹ́ gbé ìgbésẹ̀, ó sì bá. Tí ẹ bá rò bẹ́ẹ̀ ni wípé ọjọ́ tó bá máa já, dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yẹn, ọjọ́ tó bá máa já balẹ̀, tí ẹ bá rò bẹ́ẹ̀ ni pé ọjọ́ yẹn lẹ tó máa kégbe síta
ẹ tó máa take action. Òkú lẹlẹ́ja ń ta o. Bẹ́ẹ̀ ni. Tí ẹ bá wò ó sìn as at today, ẹ rí i pé gbogbo àwọn tó ń jà fún Yorùbá ń sìn, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ti sá wọlé. Many people sọ̀rọ̀ mọ́ pa Yorùbá ń sìn. Gbà tó jẹ́ pé ẹ̀yin ọba wọ̀nyí ẹ ti jẹ́ kó sún wọn, ẹ ti jẹ́ kó sún everybody. Nítorí pé ẹ̀yin gan ló yẹ kẹ́ wà ní under, kẹ́ máa ké pé kẹ́ máa support pé ó yá ẹ tẹ̀síwájú, a wà lẹ́yìn yín, a wà lẹ́yìn yín, àwa bàbá yín, a wà lẹ́yìn yín. Ṣùgbọ́n iṣẹ́ tí ẹ fi ṣe bẹ́ẹ̀, ẹ máa kọ̀ máa ní, ẹ máa dákẹ́ máa ní. Nǹkan máa ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, nǹkan máa ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ti di ahoro nílẹ̀ Yorùbá látàrí ogun bandit. Ẹ̀yin bàbá yìí, tẹ́ bá máa ta ọjọ́ ọ̀la yín, ẹ má ta tàwọn ọmọ yín. Ẹ má ta tàwọn ọmọ yín. Tí ẹ bá máa ta tọjọ́ ọ̀la ti yín, ẹ má ta tàwọn ọmọ yín. Àbú yín o, ọ̀rọ̀ la kàn fi ń sọ o. Nítorí pé ó wọ̀ fún olúkálùkù. Ẹni tó bá fẹ́ ta ogún ìní ẹ̀, ó ní ẹ̀tọ́ láti ta. Ẹni tó bá dẹ̀ fẹ́, tí ó bá fẹ́ ta títẹ̀, ó ní ẹ̀tọ́ láti ta. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ yín ni pé ẹ má ta tàwọn ọmọ yín. Ẹ má ta tàwọn ọmọ yín torí pé ó léwu. Ó léwu o. Àwa ọmọ yín fi àkókò yà fi ń ké pè yín. Ẹ dìde o. Ẹ dìde. Kí omi má bàa padà tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu, ẹ dìde o. Ẹ dìde o. Àwọn ará bí wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ahoro ni o. Wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ahoro. Àwa mọ̀ bóyá ẹ̀yin ọba náà, bóyá ẹ̀yin náà tún wà lára àwọn tó ń dúró de Amẹ́ríkà kó wá gbèjà wọn. Tí ohun tí ẹ dẹ̀ lè fi gbèjà, tẹ́ lè fi gbèjà ara yín tó dẹ̀ wà líkápá yín. Ṣùgbọ́n kàkà tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n yín dákẹ́. Ẹ dákẹ́ sáòfin. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ẹni bá ní wọ́n á da ilẹ̀ Yorùbá rú. Maybe by ẹ̀sìn ni, maybe by anything ni. Òun gan ò ní nísinmi, irú ẹni bẹ́ẹ̀ kò ní nísinmi o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ẹ̀yin ọba ẹ dìde. Ẹ ní àṣẹ yín lọ́wọ́. Ẹ̀yin lẹ kàn ń fún wa nígbó dídí ṣán. Ẹ̀yin ọba yín lẹ ń fún wa nígbó dídí ṣán. Àṣẹ wà lẹ́nu yín. Ẹ command wa lénìí. Ẹ pàṣẹ fún wa lénìí. Kẹ́ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀. In the next 1 week sí 2 weeks, kẹ́ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ lè máa mọ̀ wípé
ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ Fúlàní, kò tó ohun tí wọ́n yọ̀dá abẹ́. Àṣẹ tó wà lẹ́nu yín, ẹ pa fún wa. Ẹ jẹ́ ká kọlù gbó. Ẹ fún àwọn ọmọ yín níṣẹ́ ṣe. Kẹ́ wá mọ̀ pé Fúlàní ò tó nǹkan tí wọ́n ń pera wọn. Ọ̀ọ̀nìrìṣà, Ọ̀ọ̀nìrìṣà, Ọ̀ọ̀nìrìṣà. Bàbá, mo pè yín o. Àwa ọmọ yín pè yín o. Bàbá, olórí lẹ jẹ́ nílẹ̀ Yorùbá o. Olórí lẹ jẹ́ nílẹ̀ Yorùbá. Àsìkò tí yín, gẹ́gẹ́ bẹ́ ṣe ṣèpinnu fún wa, kò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́. Àsìkò tí yín kò gbọ́dọ̀ bàjẹ́ o. Àsìkò tí yín, a gbọ́dọ̀ ní òmìnira ti ara wa. Báwo la ṣe wá fẹ́ ni? Ó kù sí yín lọ́wọ́. Bàbá, a gbọ́dọ̀ bọ́ kúrò lóko ẹrú. Mo dẹ̀ mọ̀ pé àwọn onílẹ̀ wọ́n á tì yín lẹ́yìn láti lè ṣe àṣeyọrí nípa ẹ̀, láti lè kó wa délẹ̀ lérí. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí. Ọmọ àtọ̀húnrìnwá kan kò ní gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ o. Nínú àlàáfíà ni ilẹ̀ Yorùbá máa wà. Koiki Media will bring the work closer to your doorstep. Èní ni ọjọ́ 15 oṣù kejìlá ọdún yíya 2025. Gẹ́gẹ́ bí a ti mọ̀, òpin ọdún láti wà yìí. Mo wá gbàládùra pé ayé wa ò ní lọ sópin o. A ní lùgbàdì àìsàn. Èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa, tẹ́ ti bá wa share, tẹ́ ti bá wa comment, àmọ́ lórí o. Lẹ́yìn ètò yìí, ẹ bá wa share tí àwọn ọba yín, àwọn ọba ìlú yín, àwọn olóyè ìlú yín. Through àwọn olóyè ìlú yín náà, message wa lè dé ọ̀dọ̀ àwọn ọba. Ẹ jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́. Kán lè mọ̀ wípé àwọn ọmọ wọn kan ṣì ń kégbe pé kán jẹ́ ká gbára wa kalẹ̀. Kò ní bàjẹ́ o. Ká wa náà, ká wà ní ipò tí ò ní fi bàjẹ́. Wọ́n á gbàládùra pé bá ti ń lọ bí iṣẹ́ wa lénìí, ohun ayọ̀ la máa bá pàdé lénìí o. Ajé, 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 ajé ògúngúlùsọ. A fi ibi iṣẹ́ wa ṣe gbé lénìí o. Ẹ ṣé gan ni. Àwa náà ń lọ bí iṣẹ́ wa náà. Tí a bá ní àǹfààní di alẹ́, a tún máa mú tìbí tó kàn, a tún máa mú wá. Ẹ ṣé gan ni o. Ó dàbọ̀.